cultist kí lorúkọ OGB ó ra G-Wagon kan láìpẹ́ Túndé náà wá post ẹ̀ so ọmọ yẹn wá lọ comment under Túndé náà pé thanks to Sabalo and official Yemi Elesho for making it happen tẹ́ ẹ báyìí bá ṣe lọ comment sábẹ́ pé Yemi Elesho come see your life o boy wey you bring yes now boy wey you bring kìnìkan where you wan see money buy big car when that one torí pé wọn ò rí kí n post nǹkankan rí tẹ́ bá mọ àwọn èèyàn tó ń ṣe doings nínú industry tẹ́ ní gbọ́ ha lẹ́nu wọn ẹ fi Shaggy's example lẹ́yìn content ẹ̀ happy boy ní lẹ́yìn kó jó kó ṣe gbá ọdún ìlẹ́rí kó ní congratulations mi àjọgbọ́ ní no gbogbo it's not all about gbogbo ìgbàlẹ̀ yẹn mọ even ní Yorùbá industry wáyé àwọn ọ̀gá mi kan wáyé pé no mentor ni wọ́n salute ẹ ò ní gbọ́ pé nǹkan dẹ̀ ń ṣẹlẹ̀ ó dọjọ́ alẹ́ kó everybody tó mọ tó ń kálukú fi àárọ̀ ẹ̀ sí èèyàn kan ti bú mi rí pé ẹ̀ ṣe bí wà tí Q Tabiola ìjọ bẹ̀rẹ̀ ni outcome tí ó sáré wọ 5 million tí wọ́n sì ń lákò sọ́fíìsì Instagram ń bẹ lẹ́kọ̀ọ́ ni àbí ń bẹ yànnà pàjá tí lọ bá wọn tí lọ complain ṣé mo sọ lẹ́ni mi ò sọ lẹ́ẹ̀ bó ṣe ń ṣe lèmi náà ṣe ń ṣe ìgbà míì nǹkan tó máa fẹ́ comment sórí page Túndé Ẹ̀dàn tó any other blog tó máa fẹ́ comment máa pé èrò máa ń pọ̀ tó máa ń reply sábẹ́ comment mi likes dem máa ń wà when they go dash blue tick when they go ìgbà kan mi fẹ́ máa comment mọ́ kọ́ má bàa rí mi bó máa wọ̀ pé ṣé torí yín mi wáyé ni èmi ò fi bẹ́ẹ̀ trend on a daily basis ẹ lè rí nǹkan mi tó fi bẹ́ẹ̀ trend bẹ́ẹ̀ yẹn pé bí amúkan sọ kó trend òun kàn ṣáà mọ̀ pé láti ilẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ I'm just there not up not down I'm just there kámọ́ ti bẹ̀rẹ̀ oní task ìdè kí wọ́n jọ nítorí Ọlọ́run kì í yá. tó bá ti máa wá tax yín kí ni òṣùwọ̀n tó yẹ kán gbélé. àní wọ́n mọ̀ ẹ́ lọ bẹ̀sẹ̀ nígbà ń bá wọn ìwọ ní òṣùwọ̀n a ní kéèyàn mọ́ ti lọ bìkan yẹn sọ pé èwo ni òṣùwọ̀n tí ó yẹ kí wọ́n gbélé wọ́n bá láwọn task ẹ̀ lọ́mọ bá wọn task irú kíní wò ní. ẹ mọ task tá à ń san lọ́ọ̀ láyẹn sá Facebook ń gba 30%. YouTube ń gba 30%. Yes, even TikTok, ask the TikTokers. Wọ́n gba task wọn. Òtíjọba bá tún wá lóhun tún fẹ́ gbà kí ló wá kù fẹ́ tó ń ṣe wàhálà. Wọ́n jọ nítorí Ọlọ́run kí já. Àǹtí ńkọ́? Àǹtí wo? Ìyàwó yín. She's fine. She's doing well. Yes, she's fine. Ẹ bá mi kí wọn. Wọ́n máa gbọ́. Ṣé wọn ẹ bá mi kí ìyàwó yín. Ṣé ẹ wà ń bí ni? But àwọn náà ń rò wá náà. I don't cast. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí a bẹ̀rẹ̀ mo ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ òun náà la yà sí lénìí. Èmi fẹ́ràn láti máa sọ wípé àwa ọ̀dọ́ náà lórílẹ̀‐èdè Nàìjíríà torí tá bá wo statistics wa tá bá wo òṣùwọ̀n àwa ọ̀dọ́ dáìpá wa gan la fẹ́ pọ̀ jù ìyẹn láti age 18 àbí age 20 22 ní ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ wọ age 40 45 àwọn 50 mi gan bá wa drag ẹ̀ wọn lọ́dọ̀ láwọn ma ní how did you ọ̀dọ́ which of the ọ̀dọ́ are you wọ́n lọ́ máa ṣe wọ́n lọ́dọ̀ ewu I don't know about it. Àlejò wa lórí ètò lẹ́ni mo ti sọ mo ní adẹ́rùnpòṣónú ni wọ́n yà sí bóyá nǹkan tí wọ́n wá ti bá ń lé láti ilẹ̀ tó ti wà nú ẹ̀jẹ̀ ni bóyá nǹkan táwọn náà lọ kà láti ní ìmọ̀ kún ni gbogbo ẹ̀ àtàwọn ìbéèrè tó ti ní ká béèrè lọ́wọ́ gbogbo ẹ̀ láti púpọ̀ àti púpọ̀. ẹ̀yin wa lórí ètò Oyinmomo ẹ jẹ́ ká jọ kí bọ̀dá mi ẹ̀gbọ́n mi ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n Adeyemi Elesho. orí yín burú igbó ni yẹlẹ́yẹ òní èmi òní ẹ wá Kamaru mo rí náà rẹ náà gbà mọ́ bọ̀ yìí ológì ti dẹ́nu kọ́ bó ṣe lólé ayé rẹ yóò dá o. Kàmú àbí wọ́n lè lọ máa dó ní àjọ́ndà bridge ibi tẹ́ bá ti ń ta aṣọ kí wọ́n máa dó táwọn mannequin. àìtẹ́ yọ̀bá náà àwọn ọmọ Ìgbò ẹ lè polówó aṣọ lè Yorùbá wọn àwọn bèbí tó máa. ẹ tọ́ mọ dó táwọn mannequin. ó kàn jẹ́ pé báyìí káàró lè ní ọ̀jẹ̀ lọ́wọ́ alẹ́ bẹ́ẹ̀ sì máa ṣàpárì. mo rí bàbá rẹ láwùrẹ́ kí n tó kú o. wọ́n rán yín sí. ṣe wà dáadáa. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank you very much. Kí sábà jẹ́ ìtúbà ìkìlọ̀ ṣẹlẹ̀ gangan. irú ẹ̀dá tí mo jẹ́ rèé. Kí n swift up. mi ò fa wàhálà. Ń gbéraga.
èmi ti rò bóyá ẹ ti kó kúrò Nàìjíríà ni ìgbà tó ní bag of rice 70,000 80,000 àwọn kan ní Yẹmí ò lè gbé bí ó ti lọ tipẹ́ mo ní igídá ẹyẹ fò wá kò dáa lẹ́nu ẹ̀ náà ni a lè sá fúnra wa. àjọ wa no struggle ibi náà láwà àti èdà. ibi náà láwà àti èdà èmi láìkì ọ̀rọ̀ yẹn tó ráwọn nǹkan ní aṣọ lè dá mọ́ ṣá. yọ̀dà affirmation ni wọ́n ní yóò dá. tó ẹ jẹ́ ká wo iṣẹ́ yín gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí sínú iṣẹ́ yìí tá a dẹ̀ mọ̀ wípé bàbá gan ò fẹ́ kẹ́ yà sídìí iṣẹ́ yìí fúnra yín lẹ fi páàlì gbára yín lẹ̀ torí story yẹn wà ń tà. I don't cast. now you don't cast na everybody go chop breakfast. ẹ ti padà cast torí bàbá gan sọ mi ìfẹ́ nídìí tíátà àmọ́ ṣé ẹ̀yin lérò wípé ìdí kan pàtó wà tí dájú ò ṣe fẹ́ kẹ́ ṣe iṣẹ́ yìí tẹ́yin fi ya tiyín mọ́ wọn lọ́wọ́. Of course wọ́n ní reasons tí wọ́n nǹkan tó kàn máa ń tẹnu wọ́n gbà yẹn ni pé o máa kàwé and most times tí wọ́n bá ti fẹ́ refer sí yàn bẹ́ẹ̀ tí wọ́n bá kàn fẹ́ cite example Fẹ́mi Adébáyọ̀ ló máa ń tẹnu mọ́ pé so orí Fẹ́mi Adébáyọ̀ ni is a lawyer, is this and is an actor so ìwọ náà kọ́kọ́ gbọ́dọ̀ wá kà tán wá padà sí díẹ̀ but then bóyá ká sọ pé mo ní nǹkan kan tó ń disturb mi gbà yẹn pé ṣe mí because nígbà tí àwọn kékeré àwọn kan máa lọ sí computer school àwọn kan lè lọ máa kọ́ sí ọwọ́ kan èmi ò kọ́ nǹkan kan àti the age of I think 17-18 ni mo ti ní theatre group. Yeah, so àwọn ará àdúgbò ló mọ̀ gbàngbà yẹn n lè rántí bóyá 1,000 àbí nǹkan gba form and everything then it was going fine. I had about 40 students. Wow. Yeah. So popsi mi wá bí mi lọ́jọ́ kan pé kí lorúkọ theatre group tó kójọ mo ní the Pillar Theatre Ministry because I had a pastor ngbà yẹn pé tí ma ti fẹ́ ṣe ẹni tí ma kọ́ lọ bí pastor yẹn ló wá ní àpé kó máa jẹ́ the Pillar Theatre Ministry. Popsi mi wá ní ṣé church nìkan lẹ́yìn fẹ́ máa lọ ni máa pè ní the Pillar Theatre Entertainment. Okay, pé kò ministry yẹn dàbí pé àwọn Christian ló ní church. Wọ́n dẹ̀ ti gbà inú compound wọn sálẹ̀ náà láti máa ń ṣe rehearsal every Sunday. Rehearsal every Sunday tí àwọn ọmọ group yẹn tó bá ti ń bọ̀ máa mú 50 naira lọ́wọ́ káti ẹ̀ gbà pé kọ́lọ́ ọdá ẹ̀gbìn mi èmi fi máa jẹ bẹ́ẹ̀ àtẹ̀wá ń gbà náà ni. Ṣé àwọn ọmọ group tó bá wù yín báyìí sọ. Torí ẹ má bínú kí ṣe pé bí a dá náà pàtẹ́ fi ṣe nǹkan kan àkànṣe máa ń ṣe rehearsal wọn bá ń tèmi ní mo impact ẹ̀ nínú compound mi mọ́ all of a sudden bàbá kan ni irọ́ ẹ̀ ní ṣe mọ́. Tọ́ dẹ̀ fún yín nídìí. Wọ́n ẹ̀ ní ṣe mọ́ sẹ́ẹ̀. Ọ̀rọ̀ school mi ò tí gain admission ẹ ṣe sùúrù ó ní ṣe mọ́ bíire gbogbo àwọn kéékèèké tí mo ti ṣe ládùúgbò gan tí mo tọ́jú poster ẹ̀ sí wọn lọ́wọ́ ìyẹn ti fún mi ní affirmation lókè o bàbá ẹ̀ ti gbà tó dẹ̀ ní mi ò ní ṣe mọ́ mo dẹ̀ lọ́nu mo wá compound mi ládùúgbò yẹn náà every Sunday a sì meet ń bẹ̀ a sì ń ṣe lílù but mo ti bẹ̀rẹ̀ náà because it led me on I mean tọ́wọ̀n bá fẹ́ wọn ò ní kọ́kọ́ máa bá mi yan orúkọ ó ti bẹ̀rẹ̀ kíní náà I mean almost 40 or 40 ni mo ní tàtíjọ́ ń ṣe kíní yìí táwọn ará àdúgbò dẹ̀ ti ń like because a máa ń lọ sí secondary schools káàkiri ta máa ti lọ ń ṣe kíní ta máa gba 50 naira Winsford Omat Adébáyọ̀ Comprehensive College bẹ́ẹ̀ ní kọ́kọ́rọ́ àbú I mean wọ́n ti ń gbà náà ẹ wá láàánú ṣe mọ́ ẹ̀dẹ̀mọ̀ ọmọ kékeré náà yóò àmọ́ yọ̀ sí. Of course I fucked up. Who never fuck up? Hands in the air. No hands. Ṣe díẹ̀ ni títí. Tó ẹ wá jẹ́ ká wo gẹ́gẹ́ bí ọmọ òṣèré gbajúgbajà ṣé lóòótọ́ status daddy show help yín àbòyí character tí yín gangan ọgbọ́n orí tí yín àti ẹ̀bùn àmútọ̀rọ̀ wá ló help yín èwo ní méjèèjì. Ó wọnú ara wọn ni èmi máa ń sọ pé kò sí self made. Yeah, nígbà tí mò ń sáré káàkiri ńgbà yẹn kò sẹ́nibọ̀dì tó mọ Yẹmí Elesho kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọ Yẹmí. In fact gan Adeyemi Elesho ló yẹ kí n máa jẹ́ fully but láti primary school mo ti máa ń tẹ̀ mọ́ àwọn èèyàn pé Yẹmí Elesho mo feel pé Adeyemi yẹn gùn so kó máa jẹ́ Yẹmí Elesho. Nígbà tí ẹ send address bí gan sí mo ní àbọ̀dọ̀ mi tí mo kọ́ láyé tí mo kọ́ wá tí ń mọ̀
ni ẹ̀ ń wọ́ mi bọ̀ ni. Now ìgbà tí mo ṣe tán school Yínká Sàláò, shout out to you wherever you are, òun máa mú mi káàkiri location ọmọ abẹ́ Elesho rí òun náà ti ṣe tán òun fẹ́ máa ṣe kíní òun máa mú mi káàkiri lẹ́yìn kan kí mi àbáwo ni bàbá ń kọ́ pẹ̀lẹ́ ṣé wọ́n sì wá ń kòròdú nǹkan kan ìgbà yẹn mi rò bóyá wọ́n ń ṣe kà létà lèmi náà tó padà realize pé nígbà wàá jọmọ Elesho nǹkan kí wọ́n wá mọ̀ sálọ àbí wọ́n larí mọ́lẹ̀ ọ̀kí wọ́n gba róòlù lọ́wọ́ ẹni tí wọ́n ti pèsè orí sẹ́ẹ̀tì fún ọ gbọ́ ìjọmọ Elesho pẹ̀lẹ́ ọmọ iye ọmọ lágbájá tí ń bẹ ní industry ṣe ti rí bẹ́ẹ̀ wọ́n á rò pé èmi ti máa ń ní lọ́kàn pé ọmọ tí máa fi dé industry o bí mo ṣe kó school yẹn o wọ́n máa accept mi o bí ọmọ Elesho o kò ṣe pé wọn ò ṣe dáadáa sí mi o bọ̀ later lèmi náà realize pé wọn kò lè ṣàdédé fi mí sínú fíìmù bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ lọ bá Uncle Bayo Tijani pé cinematography ni mo ṣe o ní school ni mo major theatre art náà ni bọ̀bí tèmi major ni cinematography mo ń ya film mo ń ya music video mo ń ya anything mi máa yà mí ni máa edit ẹ o àwọn cameras báyìí ni mo ti handle rí I've done big projects even back then in school àbá ní okay nígbà tí ó dẹ̀ fẹ́ rí pé bóyá ọ̀dọ̀ àwọn tí wọ́n ya the making yẹn fẹ́ jù mí sí kíní yìí with orientation to man for one school but you guys are thespians of course when you get out there you should do big things don't leave me you guys are thespians of course you guys are thespians so orí yẹn ni mo ń gbé bọ̀ pé èmi mo ṣe tán lórí di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ university school tó gba yìí tó tó Ọbáfẹ́mi kí n wá dé kẹwàá ní mọ̀ ya the making not knowing that the labour market ó gba kí wọn náà kọ́ rákòrò lábẹ́ àwọn kan the experience we have there as a thespian is quite different from nǹkan tó ń ṣe tó jẹ́ ti screen tí wọ́n bá mú ọmọ tó ń ṣe theatre art wá sí the screen for the first time tó bá pe action á kọ́ pariwo wọ́n ń pariwo lórí stage pariwo ń bì máìkì wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ti understand ó yé mi ti screen ó ní tiẹ̀ ti orí stage náà ó ní tiẹ̀ you understand so àlè torí pé àwa ń ṣe stage ká máa fojú pa àwọn tó wà ní screen rẹ̀ later lèmi náà ẹsẹ̀ tó já sí but then the two I mean gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ acting is the most discipline ever you can become whatever tó bá ti imagine lórí ẹ when you are an actor. I like the fact pé mẹ́nubà acting is the most disciplined discipline. mo òyìnbó tẹ́ lò yẹn ó yé mi dáadáa ó yé mi àmọ́ ẹ̀yin lẹ jẹ́ wọn ṣèbó lórí ètò yín bọ̀ láti ṣe ìbò àìṣe ìbò ha yìí o a kàn fi àwọn aláwọ̀ ìbò náà èmi lè tiẹ̀ ṣe lè bá actually ìkàn yíyọ díẹ̀díẹ̀. ọ̀dà ẹ̀jẹ̀ ká wá wò discipline tẹ́ dárúkọ yẹn ìyẹn ni wípé kéèyàn jáfáfá kéèyàn ní kóra yín níjànú àti gbogbo ẹ̀ ó ti fẹ́ sọnù àbó ti sọnù ní industry tá a wà yìí torí a kò rí pé àwọn actors mi wá ní gbogbo èèyàn látọ̀ àti tí ò rí ilé ọkọ gbé actor ni àti tí ò dúró ṣọ́ọ̀bù ẹ̀ actor ni wọ́n ti fi ẹnu àbùkù wọ́n ti fi nù wájú lórí pé discipline ò sí mọ́ kéèyàn méjì tó já wọn bọ̀ lórí social media bí pé àwọn àgbààgbà ọgọ́ ò ṣe ayé rí nínú iṣẹ́ yìí ṣé discipline ṣì wà nínú industry tẹ́yìn bá sọ pé acting is the most disciplined discipline. Discipline wà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni tí ẹ bá rí tó bá ń ṣe rí àwọn tí wọ́n kọ̀ pé a lot of people wà tá a mọ̀ táwa náà mọ̀ pé wọn mọ̀ gbà tí lágbájá ṣe ẹja ọsàn wọn gbà tí lágbájá ṣe kinní tán ru kámẹ́rà tó ń ṣe gbà yẹn ẹ máa rí ó máa ń hàn nínú wa wọn pé ilé tí wọ́n fọ́ wọn kọ́ wọn fẹ́ kó bàjẹ́ bó ṣe mọ̀ pé ẹlòmíì tó bá wà opportuned tí ò tiẹ̀ jẹ̀yà rárá dandan kọ́ ni kéèyàn jẹ̀yà gbogbo ìgbà kan náà lèèyàn máa ń jẹ̀yà jẹ̀yà kéèyàn tó jọrọ̀ lóòótọ́ bọ̀ fún ẹni tó bá mọ̀ pé iṣẹ́ yìí kódà kí mechanic máa ṣe dáadáa ládùúgbò wọ́n lè má rí bó owó tó ń ṣe tíátà gbogbo ẹ̀ ló fẹ́ fi ẹ́ ṣàwòkọ́ṣe gbogbo ẹ̀ ló fẹ́ ní ẹ̀yin tẹ́ ń kọ́ wa lọ́gbọ́n because gbogbo tẹ́ wa náà àfẹ́kọ̀yàn lọ́gbọ́n ni ẹ̀yin tẹ́ ń kọ́ wa lọ́gbọ́n lẹ wá ń ṣe báyìí lẹ bá ń ṣe báyìí fún most people tó bá máa ń ronú bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n máa ṣe àwọn nǹkan tẹ́ ń sọ ẹ̀ bọ̀ lè fẹ́rù ẹ̀kú it is happening then most yóò gba ẹnu èmi being that èmi sì kéré bákan one way or the other ṣe mọ̀ pé mo bá wọn kan lórí screen kàtẹ̀gbẹ́ born actor igbá kan ẹgbẹ́ sẹ́yìn mo bá wọn kan bẹ́ẹ̀ so ẹnu mi ò gbà ṣe to understand sí but pé discipline ò sí mọ́ yẹn of course ó wà dáadáa ṣe bá association wà wọ́n dẹ̀ ń kọ́ bá àwọn tó bá ṣe rá dáadáa ó wà náà. lóòótọ́ ẹnu mọ́jọ́ mẹ́ta ya ṣe ń sọ gọ́nu studio pé àárí káwọn èèyàn já mọ́ kan wọ́ọ̀dì ara wọn wá sórí social media pé bóyá ẹgbẹ́ ti ṣe òfin
tó bá wí àbí bóyá fine nìkan ló máa gbà lọ́wọ́ pé tẹ́yin méjì bá ti jà ẹ mọ̀ bẹ́ ṣe máa settle ẹ̀ kò kan àwọn ará ayé tó wà nílé. mo sure pé association ni. ṣẹ́yìn ò sí inú association. Kò sí association tèmi ò ṣe gbogbo ẹ̀ pátá ni mo ṣe ọmọ wọn lèmi ṣe mọ̀ pé ọmọ lèmi jẹ́. ọmọ tẹ̀ sí ANTP bẹ̀rẹ̀. bí ó ti ọmọ tẹ bí ó jẹ́ tamper ni gbòǹgbà owó jẹ́ ANTP ni torí pé èmi mostly content lèmi ṣe I belong to the content world but because of my dad mi ò lè kúrò nídìí industry ilé. nídìí acting gangan. Tí ANTP wọn bẹ̀rẹ̀ lójú mi. Yìí ti tamper kátẹ̀gbà pé mo mọ̀ gbà tán bẹ̀rẹ̀ àwọn tó wà ń bẹ̀ bí bàbá náà jẹ́ ṣé màá wá máa bá ẹgbẹ́ ilé yẹn dì máa bá ẹgbẹ́ mò ń yọ̀ ní arílẹ̀ yẹn ká ni mi everywhere mo wà. kò síbi tí ó gbà yín. Everywhere tí n bá pe president bí lónìí pé dáàdì mo mọ̀ fẹ́ ṣe kí ni má pé mò ń yan káàkiri. bó tó bá ti wá tó time kan tá bá ti wá ní òòlé mọ́ yan kí mọ́ o mú kan o mú kan. èwo lẹ máa mú. tamper ni. àti wọn bí tẹ́ ẹ dúró síbẹ̀ yẹn. This is where we add honey to the spice of life. àwọn àlejò tá a máa ń gbé wá àwọn yẹn ní spice èmi oyin wọn náà ló lé oyin mọ́mọ́ ọkùnrin ṣe don't mention èmi náà wà ń kalẹ̀ so òun ló fi jẹ́ oyin mọ́mọ́ fún ẹ̀yin tí ẹ ṣẹ̀dé àti ìlọ́jìnà Adéoyè Adéyẹmí Elesho àwọn lágbà lálejò lórí ètò lẹ́ni ẹ máa pọ́ ọmọ bàbá Elesho àwọn náà ni àwọn thank you bọ́dà mi ẹ wá jẹ́ ká wọnú iṣẹ́ tẹ̀ tí ń ṣe mo mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí yín nínú jagunjagun nínú múfì jagunjagun gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú torí bóyá ẹ̀kọ́ ni bóyá ó wà lára ni ibi tá ti máa ń rí yín jù nìyẹn báwo lẹ ṣe tèkì róòlù tó síríọ̀sì tó bẹ́ẹ̀ yẹn nínú jagunjagun tí lóòótọ́ róòlù yẹn a rí kọ́mẹ́dì because ẹni tó bá wò yín gan-an àfẹnití nǹkan bá ti ń ṣe ó máa tẹ̀ kọ́kọ́ rẹ́rìn náà pé àbọ̀bọ̀ yìí báwo lẹ ṣe làájá báwo ni ẹ ṣe àwọn èèyàn gan wá ti fẹ́ kú lórí set ṣé jagunjagun yẹn ó ní impact nínú career yín sí pé àwọn èèyàn rí yín in another dimension àbí kò rí bẹ́ẹ̀. Of course fún gbogbo àti àwọn tó ṣiṣẹ́ tó jẹ́ crew nínú jagunjagun pátápátá ní ṣẹ́yìn favour ó dàgbà pé mi ò ṣe fíìmù rí ni. Bàbá ìlú ṣiṣẹ́ jagunjagun mo ti ń ṣe fíìmù ti pẹ́ náà mo ti ń ṣe content but ẹ lè fi jagunjagun wé Netflix original ó cut across ìwọ tó bá gbọ́dọ̀ tí wọ́n sọ àǹfààní wà fún ẹ láti yí sí èdè mi gbogbo wọ́ọ̀dù ni so ó normal I mean content èèyàn gan lè má ti fly dé àwọn ìlú kan ṣe ti understand but jagunjagun ó touch gbogbo ibi tó yẹ kó touch. kí wàá ní social media fi kún iṣẹ́ yín torí àwọn èèyàn ń sọ náà àwa náà dẹ̀ mọ̀ pé social media yìí ẹ post sórí igbá ẹ post sórí agbọ̀n pé ó ń pakún nǹkan tó ń jẹ́ kí ẹ̀yin skit makers content creators kẹ́ máa tún dìde àwa ó wá dàbí pé àbí kò tiẹ̀ séyàn tó ṣiṣẹ́ ìrìn ni tẹ̀fi tún mú àwọn actors kankan láti darapọ̀ mọ́ yín láti tún fi ṣe skit kí ni ipa social media gangan. ṣe rí social media bí mo ṣe máa ń sọ ó dàbí shortcut ni ẹ̀rọ ayélujára àǹfààní wà fún ẹ tó bá ṣá ti dáre lójú pé o mọ̀ ọ́n ṣe omi gan o lè má mọ̀ ọ́n ṣe kó jára dáadáa nílẹ̀ lómi nǹkan máa ṣe lẹ́kùn lélẹ̀ ẹ̀ social media funny wọ́n kàn máa gbé at the trend. Èmi ò fi bẹ́ẹ̀ trend on a daily basis ẹ lè rí nǹkan mi tó fi bẹ́ẹ̀ trend bẹ́ẹ̀ yẹn pé bí amúkan sọ kó trend mo kàn ṣá mọ̀ pé láti ilẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ I'm just there not up not down I'm just there. Page mi ọjọ́ tí n bá ti fi sí wọ́n ń gbà bọ̀ èmi kọ́ ló ń sọ lọ́wọ́lọ́wọ́ pé àyẹ̀mẹ́ bọ̀ ọjọ́ tí n bá ti fi sórí péjì yẹn wọ́n máa gbà wọ́n máa jẹ́ bí mo ṣe 1,000 mo ẹ̀ṣẹ̀ wọ 1 million láti nǹkan bí 6-7 years tí mo. nínú building wa ṣe adùnbáyé máa tó ṣìlára what do you mean. so ìkan tí mò ń gbìyànjú àti sọ ìnìyàn sọ ni pé internet kódà kó jẹ́ okùn ra ń wúkọ́ báyìí tó o bá jù sí tó bá bọ́ sí Guinea explore Instagram ó ready láti fly ìwọ ló wá gbọ́dọ̀ mọ kí ló fẹ́ máa fi sí kó má jẹ́ pé èyí tó bá ṣe mistake trend yẹn nìkan ló máa tẹ̀ bá tì tó bá ti ń fi tó dáa sí àwọn èèyàn máa wá visit page ẹ pé ní tó fi lè ṣe lè ó máa ní mi tó sì máa ṣe so wọ́n á follow wọ́n á dúró. wọ́n á follow wọ́n á dúró nínú content tá à ń sọ yìí nǹkan táwọn míì ń gbé jáde a rí pé lóòótọ́ tá bá gbọ́ nǹkan tí Fẹ́mi Gbàjàbíàmílà sọ ìyẹn SFG a rí pé lóòótọ́ ń gbà mí ó yẹ kó regulate social media yìí torí content táwọn èèyàn ṣé ẹ̀yin skit makers mo mọ̀ pé l'association ṣé
ẹ máa ń bára yín sọ̀rọ̀ ẹ máa ṣe meeting pé irú àwọn content yìí àfi bí obìnrin wọ́n ti objectify obìnrin tó yẹ pé tẹ́lómi bá obìnrin kò rojú pé kàṣà lọ fi nǹkan sínú nǹkan lọ which ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn content creator skit maker ibẹ̀ ló wọ́pọ̀ sí jù ẹ fi tàwọn olórin ńlẹ̀ o a sì máa lọ síbẹ̀ o. Èmi lè sọ pé kò bẹ̀rẹ̀ láti orí àwọn pioneers ti content skit making. Torí ṣe rí ngbà yẹn nígbà tá a bẹ̀rẹ̀ mo lè sọ pé mo wà lára wọn ọmọ kékeré ni content wọ ní ìgbà wo náà skit ló ti bẹ̀rẹ̀ ọmọ kékeré ni. ẹ pé 2020 inú corona náà ló jẹ́ kó gbé. But at least 2016 17 18 thereabout because àwọn time kan wà pé tá a bá ṣe kò sí sound kò sí gbàùn kò sí fúnkẹ́ kò sí ayé mi tèmi bá mi just raw ìyá lọ́wọ́ kan raw ni kò dẹ̀ jú. ìgbà yẹn fóònù gan tiẹ̀ ni. fóònù ni ṣe ti understand so kò ń ṣerú nǹkan tá à ń ṣe nìyẹn and even gọ́ngbà tá à ń ṣe ń gbà yẹn àmọ́ pé ó máa wà ń bẹ̀. We were just doing it èmi o as a person mo dẹ̀ tún mú àwọn colleagues mo sọ pé akànṣe à ń ṣe nítorí pé afẹ́korúkọ wá wà ń ta ni àmọ́ pé ó máa padà wà ń bẹ̀. So fún mo lè ka iye àwọn kan fún yín tó yẹ pé mo mọ̀ pé àwọn tó bẹ̀rẹ̀ kinní yìí ṣe ti understand lérí kan ṣe irú nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn lè fẹ́ rú ẹ̀kú rí pé bẹ́ẹ̀ ṣe dákọ̀ content industry nsìn ẹ̀ tún dákọ̀ music ó dẹ̀ wà nù àwọn onífíìmù náà àti English àti Yorùbá lè fẹ́ rú wọn kù àwọn kan wà sáwọ̀ tó ń bolo ní wọ́n pè wọ́n wọ́n kàn máa sáwá because ẹ rí Facebook kí ni thumbnail yẹn kí ni image tẹ máa kọ́ rí kó tó di pẹ́ click yẹn most people ibi tí wọ́n bá rí tóbìnrin ti ṣe kíní àbí nǹkan lọ́n fẹ́ wò. You understand? So little people they out there talk about camera wọn kàn máa sáré ya nǹkan pé káwọn èèyàn ṣáà ti lè wò ó nítorí pé ó reveal ara àbí nǹkan but lè rí lórí page ẹni tí gbogbo yín mọ̀ pé ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ ṣé irú ẹ̀rẹ́ rí irú nǹkan bẹ́ẹ̀ lórí page Shaggy àbí Q Tabiola ló máa post ìwé àbí Taoma àbí MC Lively no those are the people we started to get lè rírun nǹkan bẹ́ẹ̀ àbí Crazy Clown lè rírun nǹkan bẹ́ẹ̀ àwọn kan wà àwọn tẹ́ ń rí yẹn most àwọn tí ò lórúkọ ni tọ́kàn wá from nowhere ó wà ní ọwọ́ àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ wà ní àárín àwa content creators lápá abẹ yẹn a lè rí wa báwí bó àwọn kan náà wà tí ẹ kí ń blame àwọn tó máa ń comment náà pé àwọn kan wà tó máa ń fún wa ní good vibes tó máa jẹ́ kéèyàn lè continue àwọn kan dẹ̀ wáyé pé bí kan já ẹbọ rí comment mi tẹ bá rí kọ́mẹ́ǹtì so nínú àwọn tá a ṣe content àwọn tó dá wà nù wa nínú àwọn tó ń kọ́mẹ́ǹtì náà wèrè pọ̀. irú kọ́mẹ́ǹtì wèrè wo lẹ ti bá pàdé rí. tó jẹ́ pé ẹ lè gbàgbé. ok podcast tí mo ṣe pẹ̀lú Amina Atairu tí mo ní mo tajà nínú go slow tí mo ní mo ṣe conductor mo wá márúwá fọ́dún 5 ní Kòròdú wọ́n ní na lie why you go do all those kind thing when im papa rich now no be papa be that Elesho so yẹ kó ọmọ bá mi drag ọ̀rọ̀ gbèsè ayé mi pẹ̀lú mi ṣé wọ́n ní ìtí mò ń sọ yìí kò sírọ́ ń bẹ̀ kò sírọ́ kankan bẹ̀ ó dẹ̀ nídìí mo sákò lé kí n tó ṣe gba àwọn nǹkan yìí ilé wa lé kí n máa wá mọ́ra kí n máa lọ kí n máa dé mo ti prodigal mi mo ti ya dànù kúrò ní 2008 2009 mo ti bá tèmi lọ ni mo ti kúrò lọ́dọ̀ Elesho 1999 mo ti sáré kò mo ti fi ayẹmí lẹ̀ táìtì mọ́ sí mi mo wọ̀dé kò èmi gangan ni mo manufacture story ayé mi èmi ni tẹ́ bá fún mi pẹ̀ ni màá kọ́ kí ló ṣẹlẹ̀ sí you get it but he didn't ní Twitter mi ò kúkú comment but no everybody just dey come with lamba I started from the gutter kì í ṣe inú gutter lèmi ti bẹ̀rẹ̀ torí ìsúnú gutter mo rí uncomputed building sùn so kí ló tẹ̀ ń bá mi du ọ̀rọ̀ ilé ayé mi ẹlòmíì ò ní verify kí ló ń ṣẹlẹ̀ ó kàn sáfẹ́ lanu lórí burúkú ètèmi máa ń ṣe bí mo ṣe máa ń block lórí page on page tó bá sọ̀rọ̀ wèrè ń lọ yẹ̀wò sóun follow mi àbọ̀ follow mi tó bá follow mi ó gbèrè òun náà dọ́dọ̀ mi lọ́jọ́ kan yóò sì dùn mí lórí page on page tó ti sọ̀rọ̀ wèrè ní ti block wẹ̀ nǹkan kan fún mi nílé fún òní má wọrí òní dọ́dọ̀ mi òní kó ibú ẹ dọ́dọ̀ mi bóyá wọn máa ń ráwọn míì ni pé wà lọ comment èèyàn kan ti bú mi rí pé ṣe bí wà tí Q Tabiola ìjọ bẹ̀rẹ̀ ni outcome tí ó sáré wọ 5 million tí wọ́n sì ń lákò sọ́fíìsì Instagram ń bẹ lẹ́kọ̀ọ́ ni àbí ń bẹ yànà pàjá tí lọ bá wọn tí lọ complain ṣé mo sọ lẹ́ni mi ò sọ lẹ́ẹ̀ bó ṣe ń ṣe lèmi náà ṣe ń ṣe
But kíní yìí kò sí system wọn kí lèèyàn fẹ́ ṣe sí. sí manual Ọlọ́run ò dẹ̀ pín dọ́gba. Láti 2018 láti ìgbà tí kíní verification yẹn ti dé ni mo ti ń apply. Wọ́n ṣe apply ní wọ́n ṣe fún mi ní blue tick ní last month ni. Ìgbà míì nǹkan tó máa fẹ́ comment sórí page Túndé Ẹ̀dàn tó any other blog tó máa fẹ́ comment máa pé èrò máa ń pọ̀ tó máa ń reply sábẹ́ comment mi likes dem máa ń wà. When they go dash blue tick when they go ìgbà kan mi fẹ́ máa comment mọ́ kọ́ má bàa rí mi bó máa wò pé ṣé torí yín mi wáyé ni. Comment plus anywhere. Post kan wà tí Mayomi Fẹ́mi Adébáyọ̀ tán post lẹ́nu ọjọ́ mẹ́ta rẹ̀ tí wọ́n display àwọn characters wọn bíi mẹ́ta sí ogun mo wá lọ comment síbẹ̀ ó yẹ owó ni mo kàn ti ẹ̀ka sókè àbí nǹkan bọ́bọ́ kan lọ comment sábẹ́ pé na you spoil this comment section because gbogbo àwọn tó ti comment síwájú blue tick ló tò lọ ó wá ní na you spoil this comment section mo wá lọ wo oúnjẹ ta comment ẹ̀ sì wà ń bẹ̀ but wọ́n ti verify mi so verification wà ń bẹ̀ báyìí òun dẹ̀ tún kọ́ na you òun làwọn èèyàn máa gbé sépè ní ìsìn pé torí ìrìn ọba burú torí pé mo káwó kè sọ̀dí tí mo fi bà comment section jẹ́. Àbí ẹ ṣe pé hate wọ́n gbénú ẹ. ṣùgbọ́n ìgbà pé máa ń rẹ́ lómi ìwà pé lọ bànújẹ́. Yes pé àwọn agent kan dé ìkúkú wà tó ń sanwó pé lọ bànújẹ́ ṣùgbọ́n irú ẹ̀dá bíi tèmi the only thing tẹ́ máa rí lórí page mi is my work if not my content. Ó rí ẹ̀ kí n tó post pictures mi gan ó máa ń tó bí 6 months léra wọn ẹnujọ́ mẹ́ta mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí mi náà máa post lifestyle probably when I'm going out máa rí aṣọ ẹ̀ máa mú ta jẹ́ n post it it's my page mo fẹ́ máa fọ́fẹ́ anybody fún mo ń sáfẹ́nu náà ni pé mi ò fẹ́ àwọn tán kan máa ń post anywhere. Ìgbà yẹn lọ́ máa lọ zoom aago tẹ̀wọ̀ lọ́ máa ní kò yẹ sọ́ọ̀rì jìnnà ìgbà. Mo gba àwọn kíní ìwèrè tán máa ń gbé yẹn nǹkan kan èmi ò ń fẹ́ but later mo realize pé show business ẹ wa. You have to show. Yes. Business yẹn lè continue. Show business. Màá dẹ̀ sí bó bá ṣe wù mí mo post kan jẹrin mo jáde nínú ilé aṣọ mi mo mọ̀ mọ́ta so gbogbo nù kán pàdé jẹ́ wọ́n mọ̀ pé èmi náà rí jajẹ àìmọ́ post ń gbà mí èyí máa ń jẹ́ kẹ́ ẹ rò pé àní ẹ̀rọ aṣáàdùpẹ́. Àní ìyẹn gangan jẹ́ ń gbọ́. Cultist kí lorúkọ OGB ó ra G-Wagon kan láìpẹ́ Túndé náà wá post ẹ̀ so bọ́n ìwà lọ comment under Túndé náà pé thanks to Sabalo and official Yemi Elesho for making it happen. Tẹ́ báyìí bọ́ ṣe lọ comment sábẹ́ pé Yemi Elesho come see your life o boy wey you bring yes now boy wey you bring kìnìkan where you wan see money buy big car táwọn torí pé wọn ò rí kí n post nǹkan kan rí. Ọ̀dẹ̀ mọ̀ pé deliberately ohun yìí lẹ̀ ṣe. Tẹ́ bá mọ àwọn èèyàn tó ń ṣe doings nínú industry tẹ́ ní gbọ́ ha lẹ́nu wọn ẹ fi Shaggy's example. Lẹ́yìn content ẹ̀ happy boy ní lẹ́yìn kó jó kó ṣe bá ọjọ́ ìlẹ́rí kó ní congratulations mi àjọ gbọ́ ní no gbogbo ẹ̀ is not all about sí gbogbo ìgbàlẹ̀ yóò mọ even ní Yorùbá industry wa àwọn ọ̀gá mi kan wà pé no mentor ni wọ́n salute ẹ ò ní gbọ́ pé nǹkan dẹ̀ ń ṣẹlẹ̀. Ó dọjọ́ alẹ́ kó everybody tó mọ tó ń kálukú fi àárọ̀ ẹ̀ ṣe. Gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa sọ pé ó di ọjọ́ tí òjò bá dá lọ́nà umbrella máa mọ̀ pé ẹrù ló ń gbé lọ́wọ́ ẹgbẹ́ náà kọ́ ni gẹ̀gẹ́ àjọ kìíní a mọ̀ pé showbiz níbọ̀ àwọn tó ń post ṣé ọ̀rẹ́ fi nu ẹlòmíì la ni ọkàn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tó tún wà nìyẹn o. Èmi tẹ́mi ò wá post èmi understand reason tèmi but ṣe ẹ̀yin náà ẹ̀yin viewers ẹ̀yin fans yìí náà lẹ́tún máa ń miss bóyá misconception ni o bóyá ẹ̀yin lẹ́kàn sáà miss or understand wa ni o I don't know ẹ̀ tẹ́ bá ti rí tí o bá ti post nǹkan kan pa achievement life ẹ̀ báyìí. A jẹ́ pé o má dàbí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ fún. Kò rọ́wọ́ múnú tiẹ̀ ìyá ń jẹ́ tiẹ̀. Ẹ̀yin wa lórí ètò yìí mọ̀mọ́ ẹ̀yin náà rí i pé bó ṣe ń bá ẹ̀yin oh my God ṣe máa lọ bí lé nìjà. Ẹ dè mí mọ́lẹ̀. Ọmọọba Adeyemi Adeoye Elesho. Tade ni Karo. Yeah. Tade ni ka tún ro báyìí. Na me dey bear that name. No, na my baba dey bear that name. So call everything. Mo know say na name I come here come talk. Ẹ̀yin lè ṣe nígbà tí mo gba Adeyemi Elesho lẹ́ẹ̀kan yẹn ẹ bá mi fi Adeoye sí. So mo wá wò pé òkè kò yẹ kéèyàn jẹ́ Adeyemi náà kéèyàn jẹ́ Adeoye kọ́mọba gan má ṣáájú ń bẹ̀. Ọmọba ni. Engineer Dr. Ọmọba Adẹ́rìnpòṣónú Adeyemi Adeoye Elesho. Òṣónú tí ẹ gbogbo wa báyìí. Lòsọ́ni bó ti dẹ́rìn pẹ́ ní bọ́dí mọ́.
choice làwọn èèyàn fi rẹ́rìn báyìí. Yes. ẹni tó bá ní bátìrì nìyẹn o bátìrì ẹlòmíì ti kú. ẹ̀rín mélòó ni ìsìn gan ọmọ ṣèkà tó rojọ́ tí wò ní rẹ́rìn. Ó dà ẹ jẹ́ ká wo bí regulation social media lẹ́numọ́jọ́ mẹ́ta tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti SFG wọn tí wọ́n ń sọ pé a nílò láti regulate social media. Nínú ẹ̀ náà ló ti sọ pé a nílò láti máa gbowó orí lọ́wọ́ àwọn skit makers ṣẹ̀rí kó ti pín sí méjì. Báwo ni ìròyìn yìí ibo ló kọ sí yín? Ṣé ẹ̀yin náà lérò pé lóòótọ́ tó bá tax wa a máa san wọn tá a lè san díẹ̀díẹ̀ àmọ́ kí ni òṣùwọ̀n tó fi máa gba owó orí lọ́wọ́ yín? Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí regulation yẹn. Actually ṣe rí tí wọ́n bá máa regulate wọ́n kọ́ bá wa deal pẹ̀lú àwọn tí wọ́n comment kí wọ́n regulate yín. Yes, a lot of comments ó lè mú yàn pokùnso. Mo rí comment kan ní abẹ́ page èèyàn kan, lady yẹn ní I've not eaten since morning, me and I have 3 kids. Èèyàn kan dẹ̀ comment abẹ́ pé kó lọ ta kan nù wọn. Ẹ wo àwọn comment ìbànújẹ́. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ìbànújẹ́ ni àbá ìyẹn kódà kó jẹ́ pé nìyẹn fraud ni. Fi comment yẹn lè máa bá tiẹ̀ lọ tó o bá ti ní any assistance fẹ́ render. Ẹ ti understand? Ìgbà míì àgbàlagbà máa sọ̀rọ̀ ẹ máa ní ètò tí ẹ bí mínú jù ní gbogbo time tí you go explain tire tó máa ń sọ yẹn. No evidence. Àgbàlagbà máa sọ ẹ̀yẹn ń sọ nǹkan tó ń dùn. Ẹlòmíì máa sọ nǹkan tó ń dùn tó dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣẹlẹ́rìí òun. Tẹ́ bá lè ní you go explain tire òun kan máa ti condemn ara rẹ̀ pé tó ayé ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ ó dẹ̀ lè torí ẹ̀ kó pokùnso. Because àti ẹ̀fẹ́ listing sí èèyàn mọ́ perspective tẹ́lómi ti ń bọ̀ tó yẹ ká listing sí pé ó yá kí ló ṣẹlẹ̀ ààrẹ dẹ̀ àti ṣèyẹn mọ́. Láyé ìgbà kan tó bá fẹ́ búyàn àbí èèyàn kan tó wà nípò àbí bóyá celebrity cartoon ló máa ń lò nínú newspaper. Bẹ́ẹ̀ni lóòótọ́ wọ́n lè yàn orí ẹ̀ tó bí kárẹ́ tí àwọn abẹ́lá kan máa lo ọ̀pọ̀ ọgbọ́n pé ó dà pé lágbájá ló bá ìsìn àwọn èèyàn ti ń jáde openly. No, téèyàn bá fẹ́ cheat ẹ bóyá tó bá ní òkè ó fẹ́ gbẹ̀mí ẹ àbí ó ń threaten life ẹ ó lè jáde openly of course wọ́n pa pé a fẹ́ rí èèyàn fín ká má respect privacy ara wa kò dáa ìyẹn náà ó yẹ kán bá wa regulate àwọn tí wọ́n comment wèrè sọ̀rọ̀ wèrè kò dáa kán jọ nítorí Ọlọ́run ṣé wá nípa ti olówó orí wọ́n jọ nítorí Ọlọ́run wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ o tó bá ti tó time tí wọ́n bẹ̀rẹ̀ àwọn náà mọ̀ sẹ́ni gbogbo nǹkan tó máa ń rí lórí péjì tá a máa ń post kìnnìkan showbiz níṣẹ́ wa gẹ́gẹ́ mo ṣe sọ èèyàn kan post ẹ̀ náà mostly àwọn èèyàn kan post ẹ̀ láti attract engagement ni. Ó ti post kìnnìkan jẹ́ kí n lọ wò ó ti ṣe kìnnìkan jẹ́ kí n lọ wò kì í ṣe pé owó náà wà bẹ́ẹ̀ kò sí owó kò sí sẹ́ẹ̀ ó bá everybody ṣé bí ìlú ni ó bá everybody. Kọ́má rò pé kíní kan ti kọ́lé mẹ́ta síbi kan irọ́ akàn fi ń wá àtijọ́ àti mo ní a fi ń wó ń bàárà ni kọ́mọ ti bẹ̀rẹ̀ oní táàsì dé kí wọ́n jọ nítorí Ọlọ́run kì í yá. tó bá ti máa wá tax yín kí ni òṣùwọ̀n tó yẹ kán gbélé. àní wọ́n mọ̀ ẹ́ lọ bẹ̀sẹ̀ ló tẹ̀ ń bá wọn ìwọ ní òṣùwọ̀n a ní kéèyàn mọ̀ ti lọ bìkan yẹn sọ pé èwo ni òṣùwọ̀n tí ó yẹ kí wọ́n gbélé wọ́n bá láwọn táàsì kẹ́ lọ́mọ bá wọn táàsì irú kíní wò nù à ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ti ń sọ di kíní. ṣe ti bínú ni. ní ìbínú tó máa jẹ́ pé bóyá ìwọ ni tó bá máa jẹ́ pé à ń sọ pé wọ́n mọ̀ ti ṣe nǹkan tó bá tó táìmù àwọn náà mọ̀ wọ́n rí ẹ̀ ń sọ pé wọ́n rọ̀ mọ̀ ṣe ọ wá jẹ́ bí kíní àbókálukú tí ń ṣe ẹ̀yìn lẹ́yìn bá wọn bọ́nu pápá tí wọ́n fi lọ ń ya content card ṣóyìsì ní tẹ̀ ní kí wọ́n lọ mọ̀ wọ́n mọ̀ ti ṣe ní tá à ń sọnù. torí mi ò bá sọ pé kán bẹ̀rẹ̀ látòrí àwọn tó ti ní 1 million followers. ibi ìṣọ́ ìbá followers kán má ti bẹ̀rẹ̀ kán jọ nítorí Ọlọ́run ẹ mọ táàtì tá à ń san Ọlọ́run láyẹn ṣá Facebook ń gba 30%, YouTube ń gba 30%, yes even TikTok ask the TikTokers wọ́n ń gba táàsì wọn. tíjọba bá tún wá lóhun tó fẹ́ gbà kí ló wá kù fẹ́ tó ń ṣe wàhálà. wọ́n jọ nítorí Ọlọ́run kí yá. àǹtí ńkọ́. àǹtí wo. ìyàwó yín. She's fine. She's doing well. Yes, she's doing well. Ẹ bá mi kí wọn. Wọ́n máa gbọ́. Ṣe wọn ẹ bá mi kí ìyàwó yín. Ṣé wọ́n wà ń bí ni? But àwọn náà wò wá náà. Àwọn wò wá o, wọn ò sí nílẹ̀. Wọn ò sí nílẹ̀ yìí. Wọn ò sí nílẹ̀, wọn ò sí nílẹ̀. Wọn ò sí nílẹ̀, wọ́n á rí lórí ẹ̀rọ ayélujára. Okay, gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà, èwo ni wò ń bẹ̀? Sílẹ̀. Gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà, èwo ni kí n wò? Ẹ wo ti bí bíbá iná wà. Wọ́n ní kí n rò pé ẹ kú àtàárọ̀ o, ẹ kú everything. Ẹ fún wọn fún Valentine.
irú àwọn bí sọ fún mi pé àwọn nǹkan tẹ́ mọ̀ bí mèrè o mo ṣe dáadáa lọ́jọ́ Valentine. Ǹjẹ́ ṣe dáadáa? Mo fún ọ láago fún ọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀bùn. Kí làwọn fún yín? Wọ́n fún mi àwọn náà fún mi ní nǹkan. Kò ṣáà ṣe boxers àti singlet. Ṣáà fún mi ní nǹkan tó dáa. Ẹ fún yín ní nǹkan tó dáa. Mo mọ̀ pé bóyá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ká máa retí pé ẹ máa mú invitation wá fún wa. Àmọ́ báwo lẹ ṣe wá ń ṣe? Torí mo mọ̀ pé tẹ́ ẹ bá pe àwọn èèyàn kan wọ́n á pè yín. Ẹni tó star bẹ́ẹ̀ ni tó star lóbìnrin. Ìyẹn nọ́mà ọlọ́mọ sọ̀yàn di àwa ní èso lórí búkú ọmọ ẹ wo ọmọ tó wà níwájú yín so ọmọ ó dà báyìí kò wá ní rí àìpọ̀ dáadáa. Àwọn ṣe àì máa lọ 306 pé jàkọ̀sáré bẹ́gbẹ́ wọ̀. Torí mo rí pé nínú àwọn adẹ́rìn-pòṣónú sí nínú news ṣe controversial person ṣe ni tọrọ ń kùn tẹnu ń kùn ní gbogbo ìgbà bí àwọn akẹgbẹ́ yín kan wá ní kọ́ńtẹ̀ tó fún ẹlòmíì ní role wá ní kó wá mẹ́yìn lélẹ̀ tit for tat. Àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ because àwọn kan náà sì máa ní irọ́ ni ẹ má dá lóhùn wèrè irọ́ ní pa sí mo ti mú ọ lọ 306 rí mi ò ń ṣe bẹ́ẹ̀ nínú gbogbo èmi náà ò ní dá 100% o so ti yé nìsín gbogbo wa ló le o bọ̀ pé torí pé ó fẹ́ wá ṣe kínní wá mẹ́yìn lélẹ̀ a ti máa ń gbọ́ ti pẹ́ nígbà téèyàn ti wà kékeré gan so ó ti stick sọpọlọ wa pé ṣe máa ń cheat. ṣe mo máa ń cheat ẹ̀yin náà lẹ́ni kí àǹtí kan ní ìsìn kí n tún wá sọ bí náà pé mo máa ń cheat ṣé ẹ fẹ́ lé mi lé àbẹ́fẹ́ lé òun kí lẹ fẹ́ ṣe. because wọ́n máa sọ pé gbogbo ọkùnrin ló ń cheat mo wá fẹ́ sọ pé tiyín yàtọ̀ because ẹ ti kí àǹtí tẹ́lẹ̀ àbí kí n má sọ bẹ́ẹ̀. Tẹ bá pa kámẹ́rà yín sòótọ́ fún yín ṣùgbọ́n ní báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pa kámẹ́rà ó wù mí láti gbọ́ òótọ́ tẹ fẹ́ sọ ṣe máa cheat. Sẹ́yìn náà máa cheat. Ṣé ọkùnrin lè ṣe láì máa cheat? Ṣé obìnrin lè ṣe láì máa cheat? Mo bí náà. Èmi náà bí ní. Ok, kí lè rògbà yín nípa sex toys àwọn obìnrin tó lo sex toys? Kì ní sí mi mo kó wá Nàìjíríà ni. Irú àwọn béèrè wo lẹ bí mi. Torí tó bá yẹ pé bóyá bí irú àǹtí ń sìn èsì ilé ẹ lọ shoot ṣé ẹ lè gbà káwọn máa lo sex toy? Ṣé láyé ìgbà kan sáwọn ìyá wa ṣé wọ́n lò? Àwọn bàbá wa máa make time fún wọn náà. Wọ́n máa make time fún wọn. Kí wàá ní. So sex toy ó dáa. Èmi ọmọ ẹ má kó bọ́ọ̀bọ́ ọ̀tọ̀ ní tàṣọ ọ̀tọ̀ ní tẹ́ gbé sórí Instagram tí wọ́n mọ̀ ṣe káàkiri ìmọ̀ ibi tí ọ̀rọ̀ tó dáa téèyàn pọ̀ pé ọ̀rọ̀ tó dáa téèyàn sọ pọ̀ ibi èyí tó bá yẹ kó fẹ́ yín díẹ̀ báyìí lẹ́mọ ẹjọ́ torí Ọlọ́run. Ṣé mo pé àwọn èèyàn mú yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Ta làwòkọ́ṣe yín? Ṣé èèyàn ò ṣe jígí fáwọn èèyàn? Èmi gan wá kú òkọ́ṣe èmi gan wá tí mo fi ṣàwòkọ́ṣe. Ṣáàfẹ́ ká yín mọ́bì kan ṣá bá ṣe mú yín báyìí lẹ́yìn yọ́bà ilẹ̀ yọ́bà. Èmi ò ń ṣe rómò ẹjọ́ nítorí Ọlọ́run mi ò ní dandan mo fẹ́ jẹ́ rómòdè yẹn o tó o bá ti fẹ́ mú mi àṣrómòdè mọ́ rò pẹ́lẹ́ rárá ni mi o ọjọ́ tí n bá ṣe mistake àbí mo fọ́kọ̀ mọ́ wàá torí ẹ̀kọ́ mọ́ ní bí mo ṣe pọn yín létó irọ́ o ṣe róbọ̀tì o èèyàn ni mi o tó ró dáadáa kó tó fi mí ṣe rómòdè o. tó ó dá alákòótán pátápátá torí mo rí pé a ti gba àkókò díẹ̀ lọ́wọ́ yín kí ni ká máa retí ṣé ẹ̀yin náà ń kọ cinema project lọ́wọ́ àbí àwọn lórí ẹ̀rọ alátagbà lẹ́fẹ́ gbé tiyín sí ni skit tàbí movie? Movie tí ẹ ń bọ̀ láìpẹ́ tí oní sinimá yẹn náà inshallah Ọlọ́run á fún wa sí adẹ open àwa náà wà open sí anybody tí wọ́n bá fẹ́ ṣe tó bá fẹ́ sponsor wa tó bá fẹ́ invest lórí wa then I have my series mo ti ṣe season 1 àwọn èèyàn dẹ̀ wọ́n like it so season 2 is coming Big Brother Ikorodu so season 2 yẹn súnmọ́lé ó ń bọ̀ elótọ́ bí o mọ̀ pé mi mo ṣe Big Brother Ikorodu torí pé nínú ẹ̀ mi ò máa sáré káàkiri mi ò máa ọlá pé mi gangan mo ṣe so ìwọ̀nba ni mo sọ̀rọ̀ mọ́ mo try láti put things in place but this time around ẹ má worry season 2 yẹn èrò pọ̀ lórí ẹ̀. Ká má fọ́. Ẹ má fọ́ Ọlọ́run don't break. Ọlọ́run ṣe. So Big Brother Ikorodu ẹ jẹ́ ká mọ̀ díẹ̀ sí torí ìgbà tí èmi gan rí mi mọ̀ pẹ́yìn lẹ́ni mo ń wò pé òkè ta ló ṣiṣẹ́ yìí kí ni Big Brother Ikorodu dálé lórí kí lẹ tẹ́ fi wò pé Big Brother Ikorodu ló kàn? Ó kàn dàbí àwọn fẹ́ pé kò ń ṣe pé bóyá nǹkan tó serious bẹ́ẹ̀ you understand ó kàn dàbí kí tiẹ̀ la máa ń pe kinní iná bí pàpà kan adaptation lára àwọn ilé ìta tí máa ń wò ṣe mọ̀ pé ìyẹn máa ń serious nǹkan kan àwọn kan dẹ̀ kóra wájú pé ká fi ṣe ẹlẹ́fẹ̀ẹ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó tán Big Brother Ikorodu sí nǹkan tó serious níbẹ̀. It's time for the head of house game. Whoa. Well clothes. Let's get it. Whoever wins this game will be the head of house
and he or she will have the HOH mansion to himself for the next few days. Let's get it. Ó dá mo rí pé ẹ wà lára àwọn ọmọ ẹgbẹ́ Afrimec. Èmi ni social director Afrimec. Èrò lọ mo rí pé tó adjust fìlà pé kò easy. Mi ò kéré o. You are not small in the life. Social director. Ṣé ipò tí mo máa sọ pé ẹ earn ni àbí ipò tí wọ́n elect yín sí pé okay ẹ jẹ́ ká fi Yẹmí síbẹ̀ ọ̀nà ráyè? No, I wasn't elected. Mayor ló dídí fún mi. Wọ́n gbé fún yín. Ó gbélé lọ́ba ẹni pé tọ́ wọ́n túkọ̀ ẹ̀. Then tẹ́ bá ra àwọn videos wa nǹkan kan tó ń post èmi kíní burúkú ìmọ̀ ń yà ni mò ń gé mo ṣáà ń being the social director. Ìṣẹ́gbẹ́ ni. Ìgbà kan tí ọmọ ẹgbẹ́ yín kan ta sí àgẹ̀rẹ̀ tí ó dàbí pé ó níjà pẹ̀lú ọmọbìnrin kan mo rí pé association take up ẹ̀dẹ̀ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Àmọ́ láàrin ẹgbẹ́ yín ẹ má bínú mo fẹ́ béèrè pé ṣé. Ẹ mọ̀ tẹ́ sọ o. Bóyá mo fẹ́ béèrè pé bí ta bá ti rọ́kùnrin náà lóòótọ́ ọkùnrin ò ń jàjà ṣóṣòṣò bí àwa obìnrin àmọ́ báwo lẹ ṣe ń settle aáwọ̀ láàrin yín tó bá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́. Àkọ́kọ́ baba great offence ni tó bá jà nínú ẹgbẹ́. O gbọ́dọ̀ bá yàn jà láàrin ara wa a gbọ́dọ̀ jà. Ó wà nínú òfin yín. Ó dà ẹ gbọ́dọ̀ yan di. Tí mayor bá gbọ́ lábẹ́ òfin pé ẹ̀yàn di ẹ̀yin fúnra yín gẹlẹ́ máa sáré máa tètè sọ̀rọ̀ pé irọ́ wa ọgbọ́n tèmi àti ẹ̀mí àti àjà ọlọ́pàá jẹ́ irọ́ wa àjà ẹ̀mí àti ẹ̀sìn pé èèwọ̀ ni. A gbọ́dọ̀ jà ká má ti wàá sọ pé ká bá yàn jà ń ta. Àbọ̀ wọn wá bá yín níbi tẹ́sí. Ṣé rí bá ṣe máa ṣe yẹn dájọ́ máa ń mutí papọ̀ jẹun papọ̀ ṣé mọ̀ pé Afrimec kó jẹ́ mayor ló ń jẹ lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ bàbá ọmọ ẹjẹ́ ń bá ń bẹ̀ máa mú spoon àjọ jẹ ni ṣé àwa tá a bá ní kùn sínú síra wa láwàjọ mọ́ tọwọ́ bọnú àwo kan náà lájọ mọ́ no so a gbọ́dọ̀ jà. Ṣé ti gbọ́ nìyẹn torí àwọn ìbéèrè tẹ́ fi ránṣẹ́ pé ẹgbẹ́ yìí a mọ̀ pé kinní kan lágbára Ọlọ́run ẹgbẹ́ yẹn ò dẹ̀ ní tú. Àmì kò ń ṣe pé kò ń wáyé o ṣe mọ̀ pẹ́lẹ́ rárá ni wá bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti sáré máa panẹ́ irọ́ no. Èmi ti ẹ̀rí ìgbà tí mo béèrè lórí péèjì Uncle Fẹ́mi mo ní ṣé Afrimec ní wíǹgì àwọn obìnrin èèyàn kan wá dáhùn sábẹ́ kọ́mẹ́ǹtì pé àwọn obìnrin kan tó bẹ̀rẹ̀ ẹ̀gàn ẹgbẹ́ ti tú mo bá dẹ̀ àṣekínni mo mú rìvásì. Ọlọ́run ló fọwọ́ sílé náà àmín. Tó ẹ ṣeun gan ẹ kú nínú àìráyè yín mo mọ̀ pé Island lọ́hùn lẹ́wà tẹ́ fi wá sí mainland bí báyìí láti wá dà bí pé bẹ́ẹ̀ ṣe máa ń wò wá ní mainland bí pé àtẹ̀sí lẹ́kọ̀ọ́. Ta ló ń wò yín bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ Island ṣe máa ń wò wá. Ṣé ọ̀pọ̀tọ̀ ní tẹ́yàn sọ ọ̀tọ̀ ní tẹ́tù pósì tí wọ́n tún ní yẹmẹ́lẹ́ ṣe the mainland. No torí ẹ̀yin Island no torí ẹ̀yin tẹ́ wà Island rí lẹ́wọ́. Èwo ni ẹ̀yin tẹ́ wà Island lẹ́wọ́ ká sí èwo ni Guinea bẹ́ẹ̀ ṣé South Africa Island ni. Àná ẹ ṣe mọ̀ pé ẹ máa ń feel bí pé láti. Èwo ni ẹ máa ń feel pé ṣé kò kí tẹ́ lọ́wọ́ ṣe fún mi lórí ètò yín. Residence Island ni olùgbé Island nìyẹn. Gbé bẹ́ẹ̀ kí wọ́n. Ẹbí àti àwọn sọ pé lẹ́yìn airport mi ò wá sí mainland. Bóyá torí traffic ẹlòmíì fi máa ń sọ pé àwọn ò lọ bọ́. Traffic ò sí Island yìí ni. Mi gbọ́. Traffic tó sí lè pa. Ẹ mọ̀ pé within ni èèyàn mọ bí wọ́n ṣe máa sáré. Bí wọ́n bá fẹ́ lọ láti Ṣàngó tẹ̀dọ̀ sí Lẹ́kì wákàtí mélòó ló ń gbà. Òun náà ni bọ̀ ṣe mọ òkè ẹ̀yìn ẹ̀ wò látàárọ̀. Ẹ mọ ìgbà tẹ́fí dùn tẹ́ ń pé tí mo sọ pé ẹ wo tí mo hàn nù kẹ́lẹ́ mọ̀ pé traffic ni tó máa ń jẹ́ kí most people sá ni ẹ̀bùn mi ò sá ibi mo lọ ń ṣiṣẹ́ dáadáa ẹ máa ń tu jáwọn èèyàn tún lọ máa ń kọ ìpadà pè mí bẹ́ẹ̀ bá pòsì kankan ok. Ó dẹ̀ mo yọ̀ǹda yín nínú àìráyè yín àti ẹ̀dúpẹ́ pé ẹ̀tẹ̀ wo Thailand mọ́ wa lára bó ti ẹ̀ jẹ́ pé inú abúlé kan bíbá ní Maryland la sọ̀kalẹ̀ sí láti ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní kò ní dáa ká gbé odindi superstar wá àgbà ọ̀jẹ̀ tí í ṣe ti eégún pé ká gbé yín wá ká máa sọ pé ẹ ṣeun o wọ́n ní ẹ̀bùn ráńpẹ́ lélẹ̀ ká máa wo bí Nàìjíríà ṣe rí ń sìn pé yóò dáa pé kẹ́ bá wa fi ìfẹ́ kẹ́ fi gba ọwọ́ ìfẹ́ lọ́nà sí mi. Òróró sí ni. Òróró wà ń bẹ̀. Nígbà kó spáàgì jọ òróró kọ́ wéè ní àbí ọkàn náà ṣàdédé. Òróró wà ń bẹ̀ nǹkan ìsebẹ̀ gan wà ń bẹ̀. Ṣé ti rí òróró tí kó má yẹ pé corruption ni o kò gbọdọ̀ kúrò ń bẹ̀ òróró wà ń bẹ̀. Sẹ́mọ́ ìkiri ìró pọ̀ ń lè apọ̀tá jẹ. Ẹ má wọrí nǹkan tá máa ṣe ni pé tẹ́yìn bá ti ń lọ báyìí a máa pè wọ́n ní golden penny. Bóyá tán bá jẹ́ lára àwọn onígbọ̀wọ́ wa a tún jẹ́ ká máa fún yín ní sẹ̀mù ńláńlá. Kò sí wàhálà. Ẹ ṣe o
Iléeṣẹ́ AK Media àbí iléeṣẹ́ yín ò ní jóná ní pẹ̀tìrì ẹ̀ ní pinyin kí wọn ìdá ayédèrú ní bọ́ọ̀lẹ̀ láàrin yín ẹ̀ ní ṣàìsàn ẹ̀ ní dúró wọn ẹ̀ ní kó gbá wọlé o ẹ̀ máa tayọ. lọ́la aula wàlá kúwàtà ẹ̀yin ṣe muslim ni. lọ́la láúlá wàlá kúwàtà ẹ̀ lábílẹ̀ àríyá mo ń géèjì àdúrà ẹni pé kó mọ̀tò lọ pọ̀ jù níta ìgbélé lọ́lọ́. tọ́ ẹ̀yin wa lórí ètò yìí mọ̀mọ́ àníríjù báyìí lórúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ káfíìrì àti ayọ̀ àti ìdùnnú pàdé níjọ́ mi ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín ọ̀rọ̀ tí ò bá kàn ẹ́ dákun má dá sí bí bọ̀dá kan ṣe lọ dá sọ̀rọ̀ ọjọ́ kìíní àná ni ẹ̀bùn lọ́ fi yọ eyín méjì a ṣe ṣí GoFundMe àti ìrówó tàbí fi fún wọn léyìn méjì ọ̀kan so kò dáa oúnjẹ tí ò bá ti rí kọ́ ẹ má jẹ ibi tí wọn bá ti pè é sí má lọ ò ní jẹni tán wẹ̀mí náà ní jẹni tán wà ó dìgbà kan náà ẹ dúró ẹ jẹ́ mi gbọ́ lẹ́ má má rí. Oy mama, oy mama, oy mama, oy mama.